Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n try láti pe Queen Naomi o nígbà tí wọ́n ń ṣe ìkómọ àǹtí wáyé. Wọ́n ní ọkàn kábíyèsí ipe ọ̀dọ̀ Queen Naomi ló wà. Ipe wọ́n pe PA pé kó pe nọ́mbà Queen Naomi. Wọ́n náà wọ́n náà fẹ́ pé wọ́n tó 11 times. Wọ́n ní Queen Naomi ò gbàgò. Ẹ dẹ̀ mọ̀ pé tí kábíyèsí ò bá ti rí Queen Naomi bá sọ̀rọ̀ báyìí ara wọn ò kí ń balẹ̀. Wọ́n ní bí ara bàbá wa Erin ńlá ara wọn ṣe ń gbọ̀n nìyẹn tí wọ́n ń wo bí wọ́n ṣe fẹ́ lọ wá Queen Naomi níbikíbi tí wọ́n bá wà ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ìkómọ dẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú pálàtì bàbá wa Erin ńlá. Wọ́n ní wọ́n pe Queen Naomi wọ́n náà pé wọ́n 11 miss call. Wọ́n ní Queen Naomi ò gbé aago bàbá wa. Ẹ rí pé yìí tún lágbára ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé ṣe mọ̀ pé tá bá ti ń sọ a máa ń sọ fún yín pé àbá kábíyèsí gbénu palace nǹkan tá a gbọ́ òun la wá torchlight sí. Ṣé ẹ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti Queen Naomi yìí kò ń ṣe nǹkan tó jẹ́ pé àwa yìí inú wa dùn sí. Tí kábíyèsí àti Queen Naomi bá ti ń jà báyìí inú mi ò kí ń dùn torí mi ò fẹ́ kán jà. Mo fẹ́ kí ìfẹ́ wọn kó máa gbòòrò sí ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ní Queen Naomi ń bínú ni o. Ẹ̀yin èèyàn lé torí mo mọ̀ pé àwọn èèyàn ò fẹ́ gbọ́ pé Queen Naomi ń bínú. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ òun la wá sọ fún yín. Wọ́n ní Queen Naomi ń bínú sí kábíyèsí. Wọ́n ní wọ́n ti pè. Wọ́n ní Queen Naomi ò gba aago kábíyèsí o. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará lé allegedly. Wọ́n ní bí wọ́n ṣe ń ṣe némì lọ́wọ́. Némì ọmọ àǹtí Wáhé. Wọ́n ní bẹ́ẹ̀ ni kábíyèsí ní kí PA máa pe aago Queen Naomi. Wọ́n ní wọn ò mọ ibi tí Queen Naomi wà o. Wọ́n ní kán pe Queen Naomi more than 15 times. Wọ́n ní Queen Naomi ò gba aago ẹ̀yin èèyàn. Wọ́n ní inú bàbá wo dẹ̀ dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n ní kábíyèsí wá ń rush láti tètè parí némì èèyàn lé ẹ̀rí tí mò ń rẹ́rìn. Ṣé ẹ rí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi Romeo and Juliet ni wọ́n o. Gbogbo èyí tí wọ́n ń jà yìí ìjà tó ń jà kò dénú àwọn méjèèjì. Ẹ má jẹ́ àparọ́. Ìjà tó ń jà ò dénú àwọn méjèèjì. Ṣé ẹ rè pé kábíyèsí lè fi Queen Naomi sílẹ̀ abẹ́rẹ́ pé Queen Naomi lè fi kábíyèsí sílẹ̀? Lóòótọ́ téèyàn bá ń bínú èèyàn lè bínú Queen Naomi lè bínú. Ṣùgbọ́n tá a bá ń sọ òótọ́ ẹ̀yin èèyàn máa ní kí Queen Naomi move on kí Queen Naomi so easy láti move on. Ẹ ti gbàgbé pé kábíyèsí ni ọkùnrin àkọ́kọ́ nínú ayé wọn. So easy láti move on. Kò easy láti move on ẹ má jẹ́ àtànra wa. Wọ́n ní bí kábíyèsí ṣe ń sáré nìyẹn kó sáré parí némì kó sáré parí lémì kó lè wá olólùfẹ́ wọn lọ. Ẹ̀yin èèyàn lé èmi á máa sọ bí mo ṣe ń feel èmi á máa sọ lórí channel mi. Bó bá wù yín ẹ bú mi ṣùgbọ́n èmi á sọ bí mo ṣe ń feel. Ìfẹ́ òtítọ́ kò ṣe é já. Kò easy fún Queen Naomi láti move on. Lóòótọ́ àwọn èèyàn advise wọn kó move on. Tẹ́ bá ní kó move on tọkọ wọn ò bá fi kábíyèsí sílẹ̀ ńkọ́? Tẹ́ bá ní kó fi kábíyèsí sílẹ̀ tí ọkàn wọn fúnra ara wọn ò bá fi wọ́n sílẹ̀ ńkọ́? Ọmọ wà láàrin wọn náà. Ṣé nǹkan tí wọ́n ń ṣe yìí ṣé ẹ rè pé bóyá ìdùnnú àwọn méjèèjì ni pé wọ́n ń jà ni? Ṣé àwọn olórí yìí ṣé wọ́n fẹ́ kí kábíyèsí àti Queen Naomi ṣé wọ́n fẹ́ kán wà ní ìrẹ́pọ̀? The only person tó fẹ́ kí kábíyèsí àti Queen Naomi wà ní ìrẹ́pọ̀ òun ni Dr. Elizabeth. Yàtọ̀ sí Dr. Elizabeth kò sí èyí tí ó dùn mọ́ nínú bí kábíyèsí bó ṣe ń gbé Queen Naomi gẹ̀gẹ̀gẹ̀ àbí wọ́n ń wá Queen Naomi lọ. Kò sí èyí tó dùn mọ́ nínú wọn. A máa sọ òótọ́ ọ̀rọ̀ ń bí ẹni tí ò bá fẹ́ gbọ́ kó má gbọ́. Bọ̀ àwa máa sọ òótọ́ ọ̀rọ̀ ń bí. Sọ ẹ̀yin èèyàn lé wọ́n ní bí kábíyèsí ṣe ń rush nìyẹn o. Kán sáré parí némì kán wá Queen Naomi lọ pé kán dẹ̀ lọ wá ọmọ wọn náà kán lọ rí ọmọ wọn Tadéníkáwò. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly.
ẹ̀yin èèyàn lé wọn ní bí kábíyèsí wọ́n ní bọ́n ṣe sáré parí némì báyìí wọ́n ní náà pé àwọn tó máa ń gbé wọn convoy wọn pé ó yá ó yá ó yá ó yá Àkúrẹ́ yá Àkúrẹ́ yá wọ́n ní plane wọn gan wọ́n ló wà ní nearby airport tó close mọ́ Ilé Ifẹ̀ mi mọ ibi tí airport yẹn wà so wọ́n ní kíá ni wọ́n face Àkúrẹ́ ni wọ́n wá Queen Naomi lọ sákúrẹ́ wọ́n ní bí kábíyèsí bí wọ́n ṣe lọ sí airport nìyẹn ni wọ́n lọ gbé plane o ni wọ́n lọ bí wọ́n ṣe lọ nìyẹn tán lọ sẹ́kọ̀ọ́ tán lọ gbé plane wọn tán lọ sẹ́kọ̀ọ́ bá a ṣe gbọ́ ni o ẹ mọ̀ pé mi ò bá kábíyèsí gbénu palace o nǹkan tá a gbọ́ la wá sọ fún yín wọ́n ní bó ṣe wá Queen Naomi lọ sí Lẹ́kì nìyẹn ní Royal Mansion ní Lẹ́kì wọ́n nígbà tán dé Lẹ́kì wọ́n ní wọn bá Queen Naomi ní Lẹ́kì o wọ́n náà bá bẹ̀rẹ̀ sí pé Queen Naomi ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré wọ́n ní Queen Naomi bá lu gbogbo aago wọn pa pátápátá wọ́n ní kò sí aago tí kábíyèsí ò pè tán bó ṣe ń pa aago line 1 line 2 line 3 even go tó yẹ pé kábíyèsí nìkan ló ní tó yẹ pé tí aago yẹn bá ti dún báyìí aago kábíyèsí ni wọ́n ní kábíyèsí pé gbogbo ẹ̀ wọ́n ní kò sí ètò wọlé o ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ nínú pálásì bàbá Erin ńlá ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. ẹ̀yin èèyàn lé orúkọ mi ní Mashola Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe o kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí pé gbogbo aago Queen Naomi wọ́n ní kò sí ètò lọ o wọ́n ní ṣe ni Queen Naomi pa gbogbo aago wọ́n ní ọkàn kábíyèsí ò balẹ̀ ní kábíyèsí ń rò ó ipe ń bo lọmọbìnrin lè wà níbo ni ọmọbìnrin lè wà ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n sọ fún yín tí kábíyèsí ò bá rí Queen Naomi wọn ò lè sùn wọn ò lè jẹun wọn ò lè ṣe nǹkan kan because heart àwọn méjèèjì ó belongs to each other ní ọkàn àwọn méjèèjì ó papọ̀ sójú kan ni wọ́n ní bone of my bone and flesh of my flesh ṣe rè pé ó easy fún Queen Naomi láti move on kò easy ṣe rè pé ó easy fún kábíyèsí láti move on kò easy ṣùgbọ́n kí náà fẹ́ ṣe àmọ́ nǹkan tó lè ṣe o the only thing tá a lè máa sọ náà ni pé kí Queen Naomi dáríjì kábíyèsí kọ́ dáríjì kábíyèsí Queen Naomi ò ní láti lọ sí palace náà wọ́n lè wà ní Royal Mansion kọ́ máa enjoy ara wọn bẹ́ẹ̀ náà wọ́n ní láti lọ máa bá àwọn olórí yẹn kọ́ máa fi igagbága pẹ̀lú wọn nínú palace ṣùgbọ́n kọ́ jókòó sí Royal Mansion kọ́ máa ṣètọ́jú ọmọ wọn bẹ̀ kọ́ dẹ̀ máa bímọ mi fún bàbá wa Erin ńlá ló bá tán èmi ò ṣàfẹ́ kí wọ́n jà gbogbo nǹkan tí because tẹ bá ń gbà wọ́n ní ìmọ̀ràn ní ìsìn pé kán lọ fọ́kọ mi ọkọ náà dà níta ṣáwọn ọkùnrin tó jẹ́ pé 50-50 náà ń ṣe ní ìsìn náà fẹ́ lọ bá àbí ta ló fẹ́ tọ́jú wọn tó lè tọ́jú wọn tó bàbá wo Erin ńlá
bí èèyàn kan tó ń sẹ́ pé kò fẹ́ gbọ́ nǹkan kan ju pé kò tiẹ̀ fẹ́ gbẹ́ pé kábíyèsí àti Queen Naomi ń jà. Ṣé àwa fẹ́ máa parọ́ nígbà tí wọ́n ń jà? Ṣé káwa máa sẹ́ pé wọn ò jà ni? Èèyàn ara lè ṣe bí nǹkan tá a bá gbọ́ la máa sọ fún yín. Inú àwa náà ò dùn bó ṣe ń jà, inú wo ò dùn. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n pe aago, gbogbo aago tí Queen Naomi ní wọ́n ní kò sí ìkankan nínú aago wọn tó lọ. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé nǹkan ń ṣẹlẹ̀ báyìí. Wọ́n nínú kábíyèsí ò dùn, wọ́n ní ṣe ni gbogbo nǹkan ṣẹlẹ̀ sí bàbá Erin ńlá. Wọ́n nínú wọn ò dùn rárá. Wọ́n náà wá ń rò pé kí làwọn lè ṣe, níbo ni arábìnrin lè wà báyìí o, níbo ni Ṣílẹ̀kùn ọlá mi lè wà báyìí o, níbo ni ìyá Tadé ni káwò mi lè wà báyìí o. Ẹ̀yin èèyàn lé, ìfẹ́ wà láàrin kábíyèsí àti Queen Naomi, honestly. Ó dẹ̀ ń dùn mí, ipe kókò jẹ́ pé Queen Naomi nìkan ni kábíyèsí fẹ́, kó má fẹ́ gbogbo àwọn olórí. Tó bá ti wá máa fẹ́yàn kó wá jẹ́ Dr. Elizabeth, kó má fẹ́ gbogbo àwọn olórí yìí. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, kí la fẹ́ ṣe? Ká tún má padà sẹ́yìn mọ́. Kí Queen Naomi ṣàdáríjì kábíyèsí kan jọ nítorí Ọlọ́run, kó bá wa dáríjì wọ́n o, kó bá wa dáríjì bàbá Erin ńlá o. Wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn èèyàn nìyẹn tọmọ Queen Naomi o, wọ́n pe ṣọ́ọ̀pù, wọ́n pe Àkúrẹ́, everywhere dem ẹ̀pọ̀ ti lọ sàkúrẹ́ náà tí wọ́n sì ń bẹ̀. Wọ́n ní gbogbo àwọn tó mọ̀ pátápátá náà pé wọ́n ní wọn ò máa rí Queen Naomi o. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kábíyèsí ti gba pásítọ̀tì Queen Naomi àti ti Tadé ní káwò lọ́wọ́ wọn. Ẹ rántí gist tí mo ṣe, tí mo ní pé wọ́n ní pé kí agent yẹn wá kó pásítọ̀tì wọn àti ti Tadé ní káwò àti gbogbo travel document wọn wá, tí wọ́n dẹ̀ ní ó kó lọ fún wọn. Ṣó ti yé yín tán ní Queen Naomi fi ń bínú pé báwo ni kábíyèsí ṣe máa gba passport àwọn lọ́wọ́ agent. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ mọ̀ pé ká ní kábíyèsí ò gbà ní ìsìn, wọ́n lè máa rò pé bóyá wọ́n ti sá lọ ni pẹ̀lú ọmọ wọn. Ṣùgbọ́n passport wọn wà lọ́wọ́ bàbá Erin ńlá. Ẹ̀yin èèyàn lé, àmọ́ bí tí kábíyèsí fẹ́ wá Queen Naomi sí báyìí. Wọ́n náà pé brọ́dà wọn Gbénró, wọ́n ní ṣùgbọ́n brọ́dà wọn ní àwọn ò rí wọn, ipá àwọn ò mọ ibi tí wọ́n wà. Wọ́n ní gbogbo ibi tó yẹ kí kábíyèsí pè ni wọ́n ti pè. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ allegedly nìyẹn o. Wọ́n ní wọn ò rí Queen Naomi o. So tá bá tún gbọ́ update a máa mú wá fún yín. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.